ẹ̀yin ọkùnrin gan ọ̀rọ̀ yín ò fẹ́ yé èèyàn bàmọ́ báyìí o, sentiment apart o, jokes apart o, ọ̀rọ̀ yín ò yé èèyàn mọ́ kí lẹ fẹ́ gan báyìí. Tẹ́ ẹ bá róbìnrin tí ò ṣiṣẹ́ ẹ ní liability ni, tẹ́ ẹ bá rẹ́ni tó ń ṣiṣẹ́ ẹ lò wà independent. I don't know what exactly you want gan. Èyí tí ò ṣiṣẹ́ ẹni kó máa depend on you, kóbìnrin máa depend ló dáa, kó má wà independent. Obìnrin tó depend léyín lórí ṣóyè ń báyìí, tó depend on you, tí ò ní much, tó is more or less like a liability, òjijì náà lẹ́jà sí tọmọtọmọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tán kó gbogbo ìgbésí ayé wọn léyín lórí ẹ dédé já wọn tì lójijì ni, ìmíì ní mental problem. Àwọn obìnrin dẹ̀ tún bẹ̀rẹ̀ sí ń build ara wọn up pé òkè jáwọn náà ò ṣiṣẹ́, káwọn náà ò ṣe business, káwọn náà ò dá wà, ẹ tún máa bínú. I think this is a kind of a general topic tó yẹ kí àwọn èèyàn kan bá wa dá sí, because I want to believe pé as individual a gbúdọ̀ ní ìgbésí ayé tá à ń gbé. Upbringing ọ̀tọ̀ọ̀tọ̀ kú ní ẹlòmíì láti primary school tó ti wà pẹ̀lú àwọn parents ẹ̀ tó fi lọ secondary school, tẹ́lòmíì fi lọ sí higher institution, inú ilé àwọn òbí ẹ̀ náà ló ti ń lọ iléèwé, especially àwọn tó bí wọn kọ́lé sí city. Irú nísìn bóyá bí irú Unilag yẹn sìn, kó lọ Unilag ó dẹ̀ jẹ́ pé Èkó náà làwọn parents ẹ̀ kọ́lé sí, so ò ní láti gbé hostel, inú ilé yín náà ló ti ń lọ school, o ò dẹ̀ gbalé sí town as a student, from your ilé náà ló ti ń lọ iléèwé. O ṣe tán o lọ sìnjọba dé, bóyá o tún redeploy gan, so o tí wà emotionally separated away from your family or your parents pé láàrin oṣù kan àbóṣù méjì títí tó fi di adult. Tí irú èèyàn yẹn tó bá lọ́kọ ó ṣeéṣe kó depend much on that ọkọ, because she has been depending on people, she has not been responsible. But imagine ẹni tó ti ń wà personally responsible fún rẹ̀ probably láti teenager. Ẹ ráwọn míì especially àwọn tán jẹ́ àkọ́bí yẹn, tán jẹ́ obìnrin àkọ́bí, they are like second mother. Òun ni ó tọ́jú àwọn àbúrò ẹ̀ tí ó ṣe everything fún wọn. Àwọn àbúrò yẹn náà ti ń learn how to be independent and they can actually take care of themselves. You understand? Bíbélì sì ní ọwọ́ alápọn lámùsanra. Sincerely ó ní ọwọ́ alápọn òun la máa mú sanra. Ẹni tó ti ń responsible tó bá yá Ọlọ́run ó máa gbé sókè, Ọlọ́run ó máa bùkún fún, Ọlọ́run ó máa pèsè fún, Ọlọ́run ó máa bò láṣìírí. Torí Ọlọ́run ti mọ̀ pé ẹni yìí ó ń gbìyànjú, àṣírí rẹ̀ ò gbọdọ̀ tú, with prayer with everything. Irú èèyàn yẹn ẹkùn rí ẹtùn complain pé ó wà independent, ẹni tó dẹ̀ jẹ́ liability tó jẹ́ pé tí ò bá rí yín kò lè ra pátá, kò lè ra kọ́mú, ẹtùn ní liability ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn mental problem ní máa gbẹ̀yìn ilé ayé wọn, because gbọ́ ọkùnrin bá jẹ́ ọlẹ̀ pẹ̀lú ọmọ 3 4 láì níṣẹ́ lọ́wọ́, you are next to mental problem, you are next to psychiatric hospital. So at that time the woman will start building resistance, because you will get to a stage in your life whereby àwọn tí wọ́n ń ṣáájò rẹ, tí wọ́n ń dúró tì ẹ́, àwọn náà bá bí tí wọ́n lọ. You are the one that will put yourself together, buckle up and take care of your bills. So irú àwọn yẹn tó bá ti wà successful bẹ́ẹ̀ yẹn, you will still get angry. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin míì wọ́n believe pé success is gender based, pé àwọn lọkùnrin àná sì gbọ́dọ̀ wà okay. So when they see successful women, they are naturally bitter against them. Wọ́n kàn ní ìkorò owú kíkorò against àwọn obìnrin olóríire. So kí lẹ fẹ́ gan? Ìbéèrè lèmi ń béèrè. Kí lẹ fẹ́ gan? Bẹ́ẹ̀ róbìnrin tó níṣẹ́ tó ṣoríire ẹ bínú, bẹ́ẹ̀ rí liability ẹ bínú. What exactly did you want? Put it at the comment section. Let us hear. Thank you.